bójúmọ́ bá ti mọ́ DNC rédíò nìkan làwa fẹ́ máa gbọ́. Bá a bá ń gbọ́ jìnjìnjìn àwa kì í gbé kúrò níbẹ̀. Níbi orin tó lárinrin tí í ṣe tí lóore, ìròyìn àsìkò, ètò ìdárayá, ìkọ́nilẹ́kọ̀ọ́ ìgbà gbogbo, ìránnilétí àṣà àdáyébá. DNC rédíò ló ní gbogbo rẹ̀ lọ́dọ̀. Ọ̀rẹ́, tó o bá tí máa gbọ́ DNC rédíò, a jẹ́ wípé o tí ì sí lójú ayélujára nu. Èyí tá a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì. Ó yá, dákẹ́ orin àtìlù tí ò nítumọ̀, kó o tẹ̀ sí bí ayé tẹ̀ sí, kó o sì jẹ̀gbádùn ètò àtàtà. Olúwa ọba má jẹ́ ń bá wọn kọ̀yìn sí bí ayé kọjú sí DNC rédíò làmí ẹ̀. Ẹ kú déédé wòyí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ DNC rédíò. Online rédíò oní DNC rédíò. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé sì ni wọ́n ti ń gbọ́ wa. Fún àǹfààní ẹ̀yin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ta iná lóbó nípa DNC rédíò. Ẹ lè máa gbọ́ DNC rédíò lórí ẹ̀rọ kọ̀ǹpútà yín
tẹ́ ẹ bá ti lọ sí www.distinctradio.com lórí iTunes, lórí TuneIn app, Android àti BlackBerry World. Bẹ́ẹ̀ bá ti lọ sí gbogbo ibi tá a dá akọ́ lẹ́hùn kétékété lẹ́ẹ̀ máa gbọ́ DNC Radio tẹ́ sì máa gbádùn gbogbo àwọn ètò wa tá a ti làálẹ̀ fún gbádùn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Tó bá wá jẹ́ wípé on the go àwọn Amẹ́ríkà àwọn ní to go on the go báyìí pé on the go lẹ́yìn fẹ́ máa jẹ̀gbádùn DNC Radio tẹ́ fẹ́ máa gbọ́ gbogbo àwọn ètò wa. Nọ́mbà tẹ́ péré 857-232-0137 tó pe nọ́mbà lẹ́ẹ̀kan sí 857-232-0137 lẹ́ẹ̀fì máa gbọ́ wa tẹ́fì máa gbọ́ wa kétékété nu tẹ́fì máa gbọ́ DNC Radio kétékété. Àmọ́ ẹ má wàá jẹ́ àgbàgbé àti lo hands free tó bá jẹ́ wípé ẹ̀yin ń wa mọ́tò lọ ni ẹ má gbàgbé àti lo hands free yín kẹ́ ẹ lè rọwọ́ méjèèjì fi di sí àárẹ̀ mọ́tò mú. Àní níjàmbá ọkọ̀ lágbára Èdùmàrè. Tẹ́yin ọ̀bá wá ní bẹ́ẹ̀ bá wá tí ní hands free ẹ̀ sì ní Bluetooth ẹ sì fẹ́ máa gbádùn DNC Radio ẹ fẹ́ máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa. Ọ̀nà àbáyọ rèé ẹ̀yin ẹ̀sà ti gbé fóònù yín ẹ̀ ti gbé sórí ẹ̀ ti fi sí spíkà. Bẹ́ẹ̀ bá ti tẹ 857-232-0137 ẹ̀ wá gbé fóònù ọ̀hún ẹ̀ gbé sí spíkà ẹ̀ lè fi orí dashboard ẹ̀ sì lè fi sínú inú cup holder ẹ̀rà fi fóònù yín nínú cup holder tó bá ti wà ní spíkà kétékété lẹ́sìn máa jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa ní DNC Radio. Ẹ má jẹ́ ọlọ́pàá rònà pàápàá àwa tá ń bẹ l'Amẹ́ríkà tá ń bẹ ní London tá ń bẹ ní Germany tá ń bẹ ní Canada tá ń bẹ káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè ńláńlá. Ẹ má jẹ́ àwọn ọlọ́pàá rònà ẹ má jẹ́ wọ́n fẹ̀sùn wípé àdíráìvù a sì ń fóònù. Ẹ má jẹ́ wọ́n fi kàn wá. Àwa ò ní bá wọn sanwó ẹjọ́ nínú ọdún tuntun. Ètò kan tá a ti ń polongo rẹ̀ látọdún tó kọjá tá a ní yó bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún yíya 2015 tá a wà nù rẹ̀ nínú ọdún tá a wà nù rẹ̀ ọjọ́ kìíní oṣù kìíní ọdún tá a wà nù rẹ̀ ló yẹ kétò ètò àyọkà àrò ọ̀tọ̀ ló yẹ ó ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹ má bínú àtọrọ àforíjì lọ́dọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ DNC Radio àtọrọ àforíjì lọ́dọ̀ yín. Àwọn ìdíwọ́ ráńpẹ́ ní òjá ti bẹ̀rẹ̀ ètò àyọkà àrò ọ̀tọ̀ ẹ má bínú. Mo tún gbèdé o. Àlọ́ mi àlọ́ mo tún gbèdé o. Atótó arére agogo ọba lóńdó. Atótó arére agogo ọba lóńdó. Kò ní ètò kan tá a ti ń polongo rẹ̀ sí yín létí. Ètò àyọkà àrò ọ̀tọ̀ ní DNC Radio. Ètò àyọkà àrò ọ̀tọ̀ náà ló gorí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní DNC Radio. Aago 9 lálẹ́ Thursday ọjọ́ Àlàmísì. Aago 9 lálẹ́ sáago 10 àbọ̀ ń lè tó àyọkà àrò ọ̀tọ̀. Ní ọmọ gorí afẹ́fẹ́
ètò àyọkà àròtọ̀ ọmọ gorí afẹ́fẹ́. Ǹjẹ́ Ọlọ́run ọba ìbà rẹ o, torí wípé ìbà lálágẹmọ ọ̀gẹ́rẹ́ jú ìfì ìgbàsọ lọ́wọ́ aláṣọ. Ewúrẹ́ tó wọlé tí ò júbà àwọn ní di mímúso, àgùntàn tó wọlé tí ò ṣèbà àwọn ní dẹran àmúso. Àjúbà lọ́dọ̀ rẹ o Elédùmarè, ọba ńlá alágbára ńlá tó ju gbogbo alágbára tí wọ́n pọ́n lé lọ. Kábíyèsí rẹ o ọba Èdùmàrè tó gbé òkè. Orí ètò àyọkà àròtọ̀ náà láwà báyìí níbi tá a ti ń dá keke lúke. Akínwọnú Ọláyéròkun ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé. Omi térété tolúwọ̀bá ní kọ́ mọ́ dìbú ní ńlá. Ẹni àbátà káfíra tùpà. Tẹ́lẹ́dùá sọdà yìí tanáwò. The Rocks of Africa, the authentic African MC, numero uno and primus inter pares of general entertainment. Èmi náà látọ́kùn ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò. Ìpele mẹ́ta lápín ètò àyọkà àròtọ̀ sí. Abala àkọ́kọ́ ńlá pè ní àkójọpọ̀ ìròyìn. Abala àkọ́kọ́ náà nínú ètò àyọkà àròtọ̀ ibẹ̀ láti máa mú gbogbo àwọn àṣẹlẹ̀, gbogbo àwọn ìròyìn tó ṣẹlẹ̀ káàkiri àgbáyé pàápàá lórílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ láti máa mú wá àkójọpọ̀ ìròyìn, gbogbo ìròyìn tó ṣẹlẹ̀ láti tó ti ṣẹlẹ̀ látọ̀sẹ̀ tó kọjá títí tó fi dòní. Orí abala àkọ́kọ́ tá a pè ní àkójọpọ̀ ìròyìn láti máa mú wá fún yín lórí ètò àyọkà àròtọ̀. Abala kejì òun la pè ní òwe lẹ́sìn ọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la fi wá. Bọ́rọ̀ bá dójú tó bá kàdàgbà tán àwọn bàbá wa, àwọn àgbààgbà, àwọn àgbààgbà Yorùbá wọ́n sì fi òkú kalẹ̀ láti fi òkú kalẹ̀ gbogbo tó díjú àṣìyé ni kò. La pè ní òwe lẹ́sìn ọ̀rọ̀ tó gbé òkè. Òtítọ́ korò, òtítọ́ korò, ẹ jẹ́ ká tẹ̀lé òfin o. Àlọ́ mi dorí òdorí, òdorí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Àlọ́ mi dorí òdorí, òdorí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Go slow, ìwòyí ga lọ́la, traffic hold up, àsìkò yìí mà lé. Go slow, ìwòyí ga lọ́la, traffic hold up, àsìkò yìí mà lé. Mo ní abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò àyọkà àròtọ̀ la pè ní òwe lẹ́sìn ọ̀rọ̀. Ibi láti máa mú gbogbo òwe, a máa máa òwe ilẹ̀ Yorùbá, a máa mú wá. A máa sọ̀túnmọ̀ àwọn òwe ọ̀hún, a sì máa sọ àsìkò tí Yorùbá máa parú òwe bẹ́ẹ̀, àsìkò tí Yorùbá máa lórú òwe bẹ́ẹ̀. Pàápàá ìdí àbí ìṣẹ̀lẹ̀ àbí nírú àwùjọ tí Yorùbá ti máa parú òwe ọ̀hún. Abala òwe lẹ́sìn ọ̀rọ̀ láti máa múyàn wá. Abala ẹlẹ́ẹ̀kẹta
abala ẹlẹ́ẹ̀kẹta tó wá káàdì ètò àyọkà àròsọ ńlẹ̀ la pè ní ìwé ìtàn àròsọ. ìdí láti máa mú àwọn ìwé ìtàn àròsọ láti máa mú àwọn ìwé ìtàn àròsọ táwọn òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ìwé ìtàn àròsọ Yorùbá táwọn òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n kọ yálà irú òǹkọ̀wé bẹ́ẹ̀ sì wà láyé àbí wọ́n ti sílẹ̀ bóra bí aṣọ. Wọ́n ti ẹ̀ ní bónírèké ọ̀bá fíngbá mọ́, eléyìí tó ti fínlẹ̀ ò lè parun. Abala ìwé ìtàn àròsọ láti máa mú gbogbo àwọn ìwé táwọn òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti kọ, àwọn òǹkọ̀wé bíi bàbá wa Akínwùmí Ìṣọ̀lá, àwọn sì wà láyé. Àwọn òǹkọ̀wé bíi alàgbà, àwọn òǹkọ̀wé bíi alàgbà Adébáyọ̀ Fálétí, Ọládẹ̀jọ Òkèdíjì, àwọn D.O. Fágúnwà, láti máa àtàwọn bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn ìwé tí wọ́n ti kọ sẹ́yìn. Bẹ̀ láti máa abala ìwé ìtàn àròsọ lórí ètò àyọkà àròtọ̀ láti máa máwọn ìwé ọ̀hún wá, á sì máa kà wọ́n fún gbàládùn ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀. Ṣé ókè? Kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Mo rí kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Òpó bíbóbí. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Òpó bíbóbí. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Orí polóbì. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Àní mo rí kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Mo rí kẹ̀kẹ́ kan o. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Òpó bíbóbí. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Òpó bíbóbí. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Orí polóbì o. Eré àjálùbalẹ̀ ẹ̀jẹ̀. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi má pòfo. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi má rògbò. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi má pòfo. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi má rògbò. Omi ta fóun kan kò jẹ́ lẹ́gbìn ò láyé ń bí. Bàbá yẹ́yẹ́ mi tòrò kalẹ̀. Bàbá màmá jẹun bọ́rí ṣẹ́kù. Bàbá màmá jẹun faragbà wẹ̀. Ìrọ̀wọ́ bí ló bá dọjọ́ alẹ́ mi ò àṣẹ. Máa ṣòwò má jèrè. Má jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Má ṣòwò má jèrè. Má jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Ṣẹ̀ṣẹ̀ ẹ̀dá òun ló lè ṣàmì àdúrà yẹn. Ṣẹ̀ṣẹ̀ ẹ̀dá òun ló lè ṣàmì àdúrà yẹn. Àmọ́ ní tèmi, mo ṣàmì àdúrà mo gbẹ́tọ́ àdúrà mi. Mo ṣàmì àdúrà mo gbẹ́tọ́ àdúrà mi. Èrè lọ́mọ ọlọ́jà ń jẹ òun bó bá dalẹ̀. Èrè lóbìnrin jẹ́ lábọ́ ọjà. Màá jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Màá jèrè o. Èrò ọjà rolówó. Ẹ̀já bọ́ sábala tá a pè ní àkójọpọ̀ ìròyìn. Ìpòró gan tí ń lọ láàrin ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan àti ààrẹ àná orílẹ̀-èdè Nàìjíríà Olóyè Ọbásanjọ́ ó tó ti bọ́nà míì yọ o. Ìròyìn ń bọ̀ lórí rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babátúndé Fáṣọlá ó ti fọkàn àwọn òǹtajà lọ́jà Balógun níbi tí iná ti ṣọṣẹ́, ó ti fọkàn wọn balẹ̀. Níbi ìpolongo ìbò nílùú Òṣogbo, ààrẹ Goodluck Jonathan ó ti dẹ̀bìrú olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Ìròyìn tó ń bọ̀ lórí tiẹ̀ náà.
gómìnà Èkó tẹ́lẹ̀ rí Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu ó ti sọ ní gbangba wálíà wípé tí Tinubu sọ ẹ̀kọ́ nínú àkójọpọ̀ omilẹ́ngbẹ́ àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ló yapa bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ìròyìn tó ń bọ̀ lórí náà. Ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà David Mark níbi ìpàdé ìpadàwọlé ìgbìmọ̀ lẹ́nu ìsinmi ráńpẹ́ ó ti ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó ké sí wọn fún àmúrò ìwà lórí rẹ̀ nínú àkójọpọ̀ ìròyìn. Ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà nígbà kan rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti sísọ lójú eégún tó sísọ lójú rẹ̀. Ìròyìn ń bọ̀ lórí rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Babátúndé Fáṣọlá lọ́jọ́ Ìṣẹ́gun tó kọjá ó ti lòdì sí ọ̀rọ̀ tí ààrẹ Goodluck Jonathan tó sọ tó wípé ìròyìn ń bọ̀ lórí tiẹ̀ náà. Ilé ìgbìmọ̀ aṣojú ti fẹnukò láti gbé ipò ìwádìí tó lágbára kan dìde lórí ẹ̀sùn tí ipò aláàbò ìlú yóò DSS tí wọ́n fi kan ẹgbẹ́ òṣèlú APC. Àmúròyìn wà lórí tiẹ̀ náà fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá ló tún ti ṣòfò lọ́wọ́ ọkọ̀ agbésùnmọ̀mí Boko Haram. Ó yá ẹ̀jẹ̀ á bọ́ sí gbangba wálíà lórí ìròyìn. Ìpòrógan tí ń lọ láàrin ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan àti ààrẹ àná Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti di kàkàkí ewé àgbọ̀ndẹ̀ kókókó nílé o. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé ìpàdé tó wáyé látàrí àbẹ̀wò ẹ̀lẹ́ńbẹ̀hún tí ààrẹ Jonathan ṣe sọ́dọ̀ Olóyè Ọbásanjọ́ nílùú Abẹ́òkúta forí sánpọ́n. Àrígbọ́ wípé Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pe àwọn òjíṣẹ́ Ọlọ́run síbi ìpàdé ọ̀hún kí wọ́n lè jẹ́rìí sí òdodo kí wọ́n sì lè rí ní ìdí ìkókò lórí bí ààrẹ Goodluck Jonathan ṣe jáun kulẹ̀ lórí fífọkàntán tí òun fọkàn tán. Ìròyìn fi wóyé wa wípé Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó korojú sí ọ̀rọ̀ tó tẹnu ààrẹ Jonathan jáde ní àkókò ìpàdé ọ̀hún tó wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọn yàtọ̀ sí jàǹdùkú gáràjì ọkọ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babátúndé Fáṣọlá ó ti fọkàn àwọn òǹtajà lọ́jà Balógun tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá ti jó ìsọ̀ wọn àti àwọn ọjà wọn. Ó ti fọkàn wọn balẹ̀ wípé ìjọba òun yóò ṣe ìrànlọ́wọ́ fún wọn láti padà sẹ́nu sí òòjọ́ wọn nídìí káràkátà wọn. Gómìnà Fáṣọlá ó sọ yìí di mímọ̀ nígbà tó ń ṣe àbẹ̀wò sí ọjà Balógun níbi tí iná ti ṣọṣẹ́ láti bá àwọn òǹtajà náà kẹ́dùn àti láti mọ bí òfò dúkìá náà ti tó. Níbi ìpolongo ìbò rẹ̀ nílùú Òṣogbo tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun, ààrẹ Goodluck Jonathan ti di ẹ̀bi ru olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagun fẹ̀yìntì Muhammadu Buhari fún kíkùnà tó kùnà láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà débùté ògo nígbà tó wà nípò olórí orílẹ̀-èdè. Ààrẹ Jonathan ó wá ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dágunlá sí padà tí Buhari fẹ́ padà sípò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Èkó tẹ́lẹ̀ rí Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu ti sọ ní gbangba wálíà wípé
bíbẹ̀ ni wọ́n bẹ ajagun fẹ̀yìntì Muhammadu Buhari láti wá díje fún ipò ààrẹ nítorí ìgbẹ́kẹ̀lé àti ìgboyà tí ẹgbẹ́ òṣèlú APC ní nínú Muhammadu Buhari. Tinubu sọ eléyìí di mímọ̀ níbi ìpolongo ìbò ẹgbẹ́ náà tó wáyé nílùú Abẹ́òkúta. Omilẹ́ngbẹ́ àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ló yapa sínú ẹgbẹ́ òṣèlú APC látàrí àbájáde èsì ìbò ta ló tó gbangba sùn lọ́yẹ́ tá a mọ̀ sí primaries tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP lóṣù tó kọjá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Ìyapa yìí ó ti ṣe àkóbá ńláńlá fún ilé ìgbìmọ̀ asòfin àgbà. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fòye wa wípé àwọn asòfin 9 wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC. Àwọn sẹ́nétọ̀ tó yapa òun náà ni Àtíkù Bàgúdà tí ń ṣojú Kebbi Central, Bẹ́sí Otu, Cross River South, Barnabas Jemade, Benue North, Mohammed Mogoro, Kebbi South, Nurudeen Usman, Kogi Central, Elin Isuene, Akwa Ibom àti Ita Enag, Akwa Ibom North East. Àwọn tó kù ní Ahmed Zanana, Borno Central àti Saidu Alkali, Gombe North. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà David Mark níbi ìpàdé ìpadàwọlé ìgbìmọ̀ lẹ́nu ìsinmi ráńpẹ́ ti ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti gbárùkù ti àwọn ọmọ ológun nípa gbígbógun ti àwọn ọkọ̀ onísùmọ̀mí láì fi ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹgbẹ́ kankan ṣe. Ààrẹ Goodluck Jonathan ti kan sáárá sí ààrẹ Goodluck Jonathan ó ti ṣe àbẹ̀wò àìròtẹ́lẹ̀, àbẹ̀wò pàjáwìrì sí ìlú Maiduguri níbi tó ti ní àsìkò ayẹyẹ ní àsìkò ayẹyẹ ìrántí àwọn ọmọ ológun tó ti ṣubú lójú ìjà. Ààrẹ Goodluck Jonathan ó sì kan sáárá sí wọn, ó sì ṣèlérí fún àwọn ọmọ ológun náà wípé gbogbo nǹkan ìjà àti ìrànlọ́wọ́ tí wọ́n nílò láti kojú ikọ̀ àwọn ọmọ agbésùmọ̀mí Boko Haram ní ìjọba àpapọ̀ yóò pèsè sí àrọ́wọ́tó wọn. Ààrẹ Goodluck Jonathan ó fi kún wípé ìjọba ní ìgbẹ́kẹ̀lé nínú àwọn ọmọ ológun wípé láìpẹ́ láì jìnnà wọ́n parí iṣẹ́ náà, wọ́n sì dá wọ́n parí iṣẹ́ náà tí nípa lílé àwọn nípa fífòpin sí ìkórógan àti ìdẹ́mi ẹni légbodò látọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun Boko Haram, wípé wọ́n sì dá àlàáfíà padà sí gbogbo agbègbè tí ìkórógan náà tó ti ń wáyé. Ilé ìgbìmọ̀ aṣojú ti fẹnukò láti gbé ikọ̀ ìwádìí tó lágbára kan dìde lórí ẹ̀sùn tí ikọ̀ aláàbòlú DSS fi kan ẹgbẹ́ òṣèlú APC wípé wọ́n ń gbèrò láti wọ ilé agbára ẹ̀rọ ayárabíàṣá ti ìgbìmọ̀ tí mójútó ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà yun INEC. Ìgbìmọ̀ ilé ti fẹnukò lórí ìpinnu wọn yìí nígbà tí igbákejì ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jù tí ń ṣojú ẹgbẹ́ òṣèlú PDP mú àbá náà wá sí iwájú ìgbìmọ̀ ilé lábẹ́ àkóso wípé iná lọ̀rọ̀ náà kò sì yẹ kí èèyàn ó fi sí orí òrùlé sùn, ó sì ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá ló ṣòfò nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram tó kọlu ìlú míì tí ń jẹ́ Àsíkírà nípínlẹ̀ Borno. Ọ̀pọ̀lọpọ̀ ilé àti dúkìá olówó iyebíye ló ṣòfò
nígbà tí ikọ̀ Boko Haram kọlu ìlú náà láìròtẹ́lẹ̀. Àmọ́ kò tíì sí àrídájú tó ṣeé gbámú lásìkò tí ìròyìn yìí tẹ̀ wá lọ́wọ́. Àwọn ìgbìmọ̀ àgbààgbà apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà àti Àrẹwà ti kéde àtìlẹ́yìn wọn fún olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC yan ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò nínú ìbò ààrẹ tí ń bọ̀ lọ́nà. Ìgbìmọ̀ méjèèjì ló fi àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ síta ní ìpínlẹ̀ Kaduna, wọ́n sì kí sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbárùkù ti ajagunfẹ̀yìntì Muhammadu Buhari nítorí pé olùdíje tó tó gbangba sùn lọ́yẹ̀ ni tí ìlú sì lè fọkàn tán. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe ìpinnu láti ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti gbógun ti ikọ̀ onísùnmọ̀mí Boko Haram. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, arábìnrin Marie Harf tó jẹ́ agbẹnusọ fún orílẹ̀-èdè Amẹ́ríkà ló sọ yìí di mímọ̀. Ó fi kún wípé bó tilẹ̀ jẹ́ wípé gbọmọgbọmọ àti ìlú bó bá lè ya kó ya tí ikọ̀ Boko Haram ń lù lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà kò sí lẹ́yìn ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Síbẹ̀ ìbò náà gbọ́dọ̀ wáyé lọ́jọ́ 14 oṣù kejì ọdún tá a wà nù rẹ̀ yìí. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àti ààrẹ Goodluck Jonathan pẹ̀lú gbogbo àwọn olùdíje fún ipò ààrẹ nínú ìdìbò tí ń bọ̀ lọ́nà ti jọ fọwọ́ sí ìwé àdéhùn wípé ibi yòówù tí ó bá já sí, ẹni yòówù tí ó bá wọlé nínú ìdìbò ààrẹ kò gbọ́dọ̀ sí gbọ́nmi sí omi òtó tàbí ìkórógan kankan lẹ́yìn ìdìbò. Akọ̀wé àjọ àgbáyé Kofi Annan àti akọ̀wé tẹ́lẹ̀ fún àjọ Commonwealth Chief Emeka Enyoku wọ́n wà níbi ìpàdé àsọyé ọ̀hún. Ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè yìí, ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà, mo tọrọ àforíjì, orílẹ̀-èdè Amẹ́ríkà láti ń kàròyìn. Ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà ti sún ìjókòó wọn síwájú di ọjọ́ 17 oṣù kejì ọdún yíya 2015 tá a wà nù rẹ̀ yìí, lẹ́yìn tó já sí wípé ìjókòó ilé ìgbìmọ̀ asòfin tún di ẹ̀yìn tí ìbò ààrẹ bá ti jẹ rodò lọ́rìí mumi. Lẹ́yìn ìgbà tí ìbò ààrẹ bá ti wáyé tán, àwọn asòfin tó fọwọ́ sí kíka ẹlẹ́ẹ̀kejì àwọn asòfin tó fọwọ́ sí kíka ẹlẹ́ẹ̀kejì ètò ìṣúná tí owó rẹ̀ lé ní tírílíọ̀nù 4 náírà tí ìjọba àpapọ̀ gbé síwájú ìgbìmọ̀ asòfin sọ wípé ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé sì lè máa tẹ̀síwájú lórí ìjíròrò wọn lórí ètò ìṣúná ọ̀hún títí di ìgbà tí ilé yóò tó padà lẹ́nu ìsinmi wọn. Àjọ tí ń ṣàmójútó ìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ó ti fi orúkọ gbogbo àwọn olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà, ó ti fi orúkọ wọn síta. Ó ti fi orúkọ gbogbo àwọn ààrẹ àti àwọn igbákejì wọn nínú ìdìbò tí yóò wáyé ní ọjọ́ 14 oṣù kejì ọdún tá a wà nù rẹ̀ yìí. Àjọ INEC ti fi orúkọ gbogbo àwọn olùdíje náà síta. Bẹ́ẹ̀ làjọ INEC tún fi orúkọ àwọn olùdíje fún ipò sẹ́nẹ́tọ̀ síta. Àwọn orúkọ wọ̀nyí ń bẹ lójú ewé ayélujára INEC tá a mọ̀ sí wẹ́bsáìtì wọn. Akitiyan ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram láti gba ìlú Biu ní ìpínlẹ̀ Borno lánàá ló já sí pàbó nígbà tí ikọ̀ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú wọn lánàá òde yìí. Olú iléeṣẹ́ ààbò nílẹ̀ Nàìjíríà ló fi àtẹ̀jáde yìí síta nígbà tí ó fi kún wípé ikọ̀ ọmọ ológun Nàìjíríà lé ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram padà tìpátìkúùkù kúrò ní ìlú Biu.
ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Goodluck Jonathan ti ṣe àbẹ̀wò ìyàlẹ́nu sí ìlú Maiduguri látàrí àyájọ́ ọjọ́ ìrántí àwọn ọmọ ológun tó sùn lójú ìjà tó wáyé lọ́jọ́ àlàmísì ọjọ́ 15 oṣù kínní ọdún tá a wà nínú rẹ̀ yìí láti lọ rèé gán ní àwọn ọmọ ológun tó wà lójú ìjà níbi tí wọ́n ti ń gbógun ti ikọ̀ àwọn agbésùnmọ̀mí Boko Haram. Ààrẹ Goodluck Jonathan kan sára sí wọn ó sì ṣe ìlérí wípé nǹkan ìjà àti gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n bá nílò ní ìjọba àpapọ̀ yóò pèsè fún àrọ́wọ́tó wọn láti lè parí iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ nípa wíwágo ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram pátápátá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì dá àlàáfíà padà sí gbogbo agbègbè tí Boko Haram ti ṣe ṣàkà. Àjọ tí mójútó ètò gbogbo lágbàáyé ti fi àwọn àwòrán tí wọ́n yà lójú òfurufú síta níbi tí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ti dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí légbodò lọ́sẹ̀ tó kọjá nílùú Baga. Àjọ náà sọ wípé àkọlù náà ló ti burú jù láti ìgbà tí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ti ń ṣọṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọgọ́rùn-ún àìmọye ẹ̀mí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà nílùú Baga ló ṣòfò nínú ìkọlù náà, nínú èyí tí àwọn ọmọbìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ṣòfò lọ jàǹtìrẹrẹ. Nínú àkíyèsí wọn ó di wípé ó ṣeéṣe kó ṣe wípé àwọn aṣekúpani tí di bọ́ǹbù mọ́ra tí àwọn Boko Haram tí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ń lò, wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn ọmọ tí ikọ̀ Boko Haram jí kó nílé ìwé wọn ní Chibok lọ́dún tó kọjá, ó ṣeéṣe kó ṣe wípé àwọn ọmọ ọ̀hún ní ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ń lò gẹ́gẹ́ bí ẹni tí ó máa di bọ́ǹbù mọ́ra káàkiri tí ó sì máa dẹ́mi àwọn èèyàn légbodò. Ibi la rí dé lọ́sẹ̀ yìí lábala àkójọpọ̀ ìròyìn. Lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ètò àyọkà àrà ọ̀tọ̀ a tún má kọtun àkójọpọ̀ ìròyìn wá sétí ìgbọ́ yín gbogbo bó bá ṣe ń lọ káàkiri gbogbo àgbáyé pàápàá lóde Nàìjíríà lámọ̀. Kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀. Mo rí kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀. Òpó bíbòbí. Eré àjálùbalẹ̀. Òpó bíbòbí. Eré àjálùbalẹ̀. Koríko lóbì. Eré àjálùbalẹ̀. Àní mo rí kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀. Mo rí kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀. Òpó bíbòbí. Eré àjálùbalẹ̀. Òpó bíbòbí. Eré àjálùbalẹ̀. Koríko lóbì o. Eré àjálùbalẹ̀. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi má pòfo. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi má rògbò. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi má pòfo. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi má rògbò. Omi ta fóun rọpọn kò jẹ́ lẹ́gbìn ò láyé ń bí. Bàbá yẹ́yẹ́ mi tòrò kalẹ̀. Bàbá màmá jẹ́ ń bọ́ iṣẹ́ pọ̀. Bàbá màmá jẹ́ ń faragbà wẹ̀. Ìrọ̀wọ́ mi ló bá dọ́jọ́ alẹ́ mi ò àṣẹ. Máa ṣòwò má jèrè. Má jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Má ṣòwò má jèrè. Má jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Ṣẹ̀ṣẹ̀ dá olólè ṣàmì
ṣẹ̀ṣẹ̀ ẹ̀dá wo ló lè ṣàmì àdúrà yẹn àmọ́ ní tèmi mo ṣàmì àdúrà mo gbẹ́tọ̀ àdúrà mi mo ṣàmì àdúrà mo gbẹ́tọ̀ àdúrà mi èrè lọ́mọ ọlọ́jà ń jẹ o bó bá dalẹ̀ èrè lóbìnrin jẹ́ lábọ́ ọjà màá jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe màá jèrè o. èròjà olówó. èròjà olówó. ìbá bá mi wọ́n mọ̀ mí o. ìbá bá mi wọ́n mọ̀ mí. èsì bá mi wọ́n mọ̀ mí o. orúkọ tó mọ̀ mí mọ̀ ń jẹ́. ọkàn wẹ́rẹ́wẹ́rẹ́ là ń gbé. èròjà olówó. èròjà olówó. èsì bá mi wọ́n mọ̀ mí o. ọmọ àtàtà lọ́mọ mi. orúkọ tó mọ̀ mí mọ̀ ń jẹ́. ọkàn wẹ́rẹ́wẹ́rẹ́ là ń gbé. èròjà olówó. èròjà olówó. èròjà olówó. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nìṣọ̀ gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nìṣọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nìṣọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè gbé. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi níbi gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọ̀nú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Yúróòpù lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ní Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ̀ o kájọ máa rọ́ọ̀kì. àgbà ló tọrọ lọ ọba ló tẹyìn rí fan Sẹtẹnísè Jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè tẹ́ bá wá fẹ́ ró dẹ́dẹ́ tẹ́ fẹ́ kàn dúdú lọ́jọ́ ayẹyẹ yín ẹ má yàsọ́ tún ẹ sì má yàsọ́ sí Sẹtẹnísè Jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique classic àti elegant design fún onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde ẹni ó bá wà mójú ògún ní ẹjọ́ pàbínrè Sẹtẹnísè Jewelries ní tó bá dibi yẹrí etí ẹ̀gbọ́rùn àti tọwọ́ àwọn aṣọ lẹ́ẹ̀sì tó kún dẹ́dẹ́ ti gbẹ́wẹ̀ ní yọríkété 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ tó gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523
2357523 wẹ́bsáìtì wọn ni www.setenisejueri.com. Setenise Jewelry ọ̀gá nìkan láwùjọ òkúta. sàmájọ́ máa ń lọ gba ibà o gba ibà. ó fẹ́rẹ́ gẹ́gẹ́ iwájú la ó máa lọ àyíndé agbájẹ́lá la ó fẹ́rẹ́ gẹ́gẹ́ iwájú la ó máa lọ ìràwọ̀ ìgbọ́dọ̀ lẹ̀ kó sùn náà o. ó fẹ́rẹ́ gẹ́gẹ́ iwájú la ó máa lọ ìràwọ̀ ìdájọ́ lẹ̀ kó sùn náà. ó fẹ́rẹ́ gẹ́gẹ́ iwájú la ó máa lọ. mo gbé mi dé bàrí síta. ẹ ṣe òmí láti ilé agbára ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìwájú làwọ̀ máa lọ ní DNC rédíò kìnnà ọlọ́dì ìgbèjà láàrin kan ẹ mọ̀ pé a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fún wa wípé orí íńtánẹ́ẹ̀tì òní DNC rédíò wà orí íńtánẹ́ẹ̀tì ní DNC rédíò wà ló jẹ́ aláǹfààní àti máa gbọ́ wa káàkiri gbogbo àgbáyé káàkiri gbogbo orílẹ̀-èdè tẹ̀sí láǹfààní àti máa gbọ́ DNC rédíò nẹ́tíwọ́ọ̀kì ló ṣe lọ ráńpẹ́ fúngbà díẹ̀ ló já lọ lórí afẹ́fẹ́ láàrin bí ìṣẹ́jú àyá bíi mélòó kan nẹ́tíwọ́ọ̀kì ló ṣe lọ́ra lọ fúngbà díẹ̀ lórí afẹ́fẹ́ àti padà sórí ètò àyọkà àròtọ̀ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìwájú là á máa lọ ìràwọ̀ tiwa ò ní dájọ́ ọlẹ̀ kó sùnà ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìwájú là á máa lọ ìwájú làwọ̀ máa lọ. Orí ètò àyọkà àròtọ̀ náà láti wà ní DNC rédíò abala tá a bọ́ sí báyìí òun la pè ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀ lọ́sẹ̀ yìí lórí ètò lábalẹ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ òwe Yorùbá tá a gbé yẹ̀wò tá a sọ̀túnmọ̀ rẹ̀ tá a sì yànnàná rẹ̀ la pè ní òwe Yorùbá tó sọ wípé ọgbọ́n ọlọ́gbọ́n ẹ̀já ṣe báyìí lórí ètò àyọkà àròtọ̀ ẹ̀já ṣe báyìí lábalẹ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ bàbá rẹ̀ tó lè pè wọlé láàrin ìṣẹ́jú kan sí kejì bàbá rẹ̀ tó lè pè wọlé tó lè parí òwe òun ọgbọ́n ọlọ́gbọ́n Yorùbá bá sọ̀rọ̀ Yorùbá sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n kì í sọgbọ́n ọlọ́gbọ́n kì í ṣe bẹ̀ lówe ọ̀hún parí sí ó níbi tó wí ọ̀hún parí sí ìkàkà lọ́tẹ̀ ló wí ọ̀hún ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ òwe ni ọgbọ́n ọlọ́gbọ́n bàbá rẹ̀ tó lè pè wọlé láàrin ìṣẹ́jú kan sí kejì nǹkan wọn parí òwe fún aná nǹkan wọn parí òwe bàbá wa réèyàn pè wọlé láàrin ìṣẹ́jú kan sí kejì á wà á sọ̀túnmọ̀ òwe ọ̀hún á parí òwe ọgbọ́n ọlọ́gbọ́n á parí ẹ̀yìn tó parí òwe ọgbọ́n ọlọ́gbọ́n á parí rẹ̀ á sì sọ̀túnmọ̀ rẹ̀ á sì sọ̀gbà tí Yorùbá tí máa ń lo òwe ọ̀hún á sọ̀gbà ìpè kan ti wọlé ẹ̀já gbà pé tó wọlé ìpè kan ti wọlé hello. ọgbọ́n ọlọ́gbọ́n ni kò ń jẹ́ kí a pe àgbà ní wèrè. àgbà ò ní tán lórílẹ̀ ẹ bá dákọ̀ yín fáwọn èèyàn ẹ bá dákọ̀ yín fáwọn aráàlú kí wọ́n gbókọ̀ yín ẹ bá dákọ̀ yín fáwọn aráàlú àti ibi tẹ́ ẹ ti ń pè. Gideon Ojo láti Connecticut. àgbà ò ní tán lórílẹ̀ alàgbà Gideon Ojo wọ́n ti parí òwe o bàbá ǹjẹ́ ẹ wá rí kankan àbí méjì tẹ́ tó lè fi kún tẹ́ lè fi sọ fún wa lórí òwe ọ̀hún irú àwọn àkókò wo ni Yorùbá máa ń lo òwe ọ̀hún àti pé irú ìṣẹ̀lẹ̀ wo ni Yorùbá máa ń lò tán fi máa parí òwe kí ló lè ṣẹlẹ̀ kí Yorùbá tó parí òkun wọn tó pàwé pé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pàgbà ń wèrè. Tí ó bá ṣẹlẹ̀ pé ọmọdé àbí ẹni tí kò dàgbà tó bá ń ṣe nǹkan tí ọwọ́ ò bá ka àbí tí ó bá wòye pé ọgbọ́n orí òun ò ká tó bá gbé lọ bá àgbàlagbà bá wá ṣe ìlànà pé báyìí ni kò rìn tán fi òye yé a lè pa òwe yẹn nírú àsìkò bẹ́ẹ̀ torí pé ọmọ kékeré tó fẹ́ ṣe bí àgbà ni ọgbọ́n orí ò ní jẹ́ àwọn ní ọmọdé lè láṣọ rẹpẹtẹ ìmọ̀ kò lè ní àtísà tó àgbàlagbà
kò tí àgbàlagbà bá tọ́ ọmọdé sí ọ̀nà bí àǹkan tó ti ń jíròrò lórí pé òun fẹ́ ṣe àbí gbèsè tó òun fẹ́ gbé tí òun mọ̀nà tó yẹ kó gbégbà ló bá gbé lọ bá àwọn àgbàlagbà wọ́n bá wá sọ pé báyìí la ṣe ń ṣe báyìí la ṣe ń ṣe ó ti ṣẹlẹ̀ láyé ìgbà báyìí láyé báyìí ọ̀nà báyìí ló yẹ kó gbà ó lè wà parí òwe yẹn pé ẹ̀yin àgbàlagbà òjúbà yín ọgbọ́n ọlọ́gbọ́n kò ń jẹ́ kí a pe àgbà ní wèrè nígbà tí ọ̀rọ̀ bá dojúrú àbí tó bá ta kókó tá a gbé lọ bá àgbà tí àgbà sì yanjú rẹ̀ ẹ lè pa òwe yìí nírú àsìkò bẹ́ẹ̀. Àgbàgídé ọ̀nà tó ṣeun gbogbo bí tẹ́ ẹ ti mọ́gbọ́n náà wá agbára láwùrà bí ọgbọ́n òun ò ní tán bẹ̀ ẹ̀yin àgbàlagbà ẹ̀sìn lè tán nílẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ṣeun adúpẹ́. ẹ̀yin náà lótú adúpẹ́ lọ́wọ́ yín ètò tẹ́ tún gbé kalẹ̀ ilé náà tún dáa o a gbọ́ gbogbo ìròyìn pàápàá jùlọ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tí ẹ ti fi tó wa létí ó jẹ́ ètò tó lágbára àti gbogbo nǹkan tó ń lọ ní Nàìjíríà pẹ̀lú ètò ìyá ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti gbọ́ láì ṣe wàhálà láì làágùn lọ títí Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ọgbọ́n àtòye tó fi fún yín á jẹ́ kó máa rí kọjá jù bẹ́ẹ̀ lọ á fún yín ní okun àti agbára láti tẹ̀síwájú. Ẹ kú ètò. ṣeun adúpẹ́ Àgbàgídé ọ̀nà tó láti ìlú Connecticut lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àgbàgídé ọ̀nà tó wọ́n ti parí òwe tá a mú wá lọ́sẹ̀ yìí wọ́n ti parí òwe ọ̀hún pé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè gẹ́gẹ́ bí Àgbàgídé ọ̀nà tó gẹ́gẹ́ bí wọ́n ti làálẹ̀ bóyá ọmọ èké kan bóyá kódà ó ti ẹ̀bẹ̀ àgbàlagbà náà gbà mí ó fẹ́ dáwọ́lé kankan àbóṣe kankan kò wá mọ̀ kò bójútó bó ṣe kó ṣe nǹkan ọ̀hún ó wá gbé lọ fáwọn tí wọ́n mọ̀ ń pa rẹ̀ àwọn àgbàlagbà mọ̀ pariwo bẹ́ẹ̀ àbí kúrò ẹni bẹ́ẹ̀ ọmọ tiẹ̀ tí ìgbé kan lọ bẹ́ẹ̀ lọ fún àwọn àgbàlagbà wáyé ojú sí wọn nípa ní tó ń ṣe yìí ọba fi lọ ẹlòmíì torí wípé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pàgbà ní wèrè. Ní àfikún sí ntí Àgbàgídé ọ̀nà òde sọ Yorùbá máa pa òwe ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pàgbà ní wèrè. Lọ́pọ̀lọpọ̀ àsìkò tó bá ṣe wípé èèyàn ń wá ìmọ̀ lórí nǹkan kan tàbí wípé èèyàn tiẹ̀ wá nílò ìmọ̀ràn lórí nǹkan kan nígbèésí ayé èèyàn bóyá nǹkan kan lọ́dí ìgbín àbí nǹkan kan dojúrú àbọ̀rọ̀ kan fẹ́ ṣe bí ọ̀rọ̀ ó lè ṣe láàrin lọ́kọ láya ó lè ṣe níbi iṣẹ́ ó lè ṣe láàrin àwùjọ ó lè ṣe nínú ìlú. Yorùbá wa pàrọ̀ òwe bẹ́ẹ̀ òru ẹni tí nǹkan bẹ́ẹ̀ ń dà láàmú àbí tí nǹkan bẹ́ẹ̀ tí ń wá ìmọ̀ lórí nǹkan bẹ́ẹ̀ lákòókò nǹkan bẹ́ẹ̀ tàbí tírú ẹni bẹ́ẹ̀ ò tiẹ̀ wá mọ̀ bóyá kó wọ́n wá mọ̀ lórí nǹkan ọ̀hún. Yorùbá wa pàrọ̀ ẹni bẹ́ẹ̀ kalẹ̀ pé ọgbọ́n ọlọ́gbọ́n kì í máa jẹ́ àpàgbà ń wèrè. Ò ṣe gbérú ọ̀rọ̀ ò ṣe fi lọ lágbájá ò ṣe fi lọ tàmọ̀dò ò ṣe tún gbé báyìí ò ṣe tún ṣe báyìí àbí kó tiẹ̀ wá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ò ti wá dídà ò ti dídò tán pátápátá. Àwọn kan wá dìde bóyá tí ò tiẹ̀ tó àbẹ̀ tó jù lọ ló wá yanjú ọ̀rọ̀ ọ̀hún ló wá fòye nǹkan ọ̀hún ló fi yé ló já sọ wípé ó lè jẹ́ lẹ́nu iṣẹ́ ó lè jẹ́ láàrin lọ́kọ láya. Ọgbọ́n ọlọ́gbọ́n ìjà pàgbà ń wèrè. Ìwọ ṣe béèrè lọ́wọ́ àwọn tó ti ṣẹlẹ̀ sí ìwọ ṣe béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti wà ní ètò ìgbéyàwó lọ́dún gbọ́rọ̀ ó ṣe béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti mọ̀ bí yàn ṣe tòdílé ó ṣe béèrè lọ́wọ́ àwọn èèyàn bí wọ́n ti mọ̀ ń parú iṣẹ́ ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe béèrè lọ́wọ́ àwọn èèyàn tó ti làmìlaka lórí iléeṣẹ́ ọ̀hún ó ṣe wá mọ̀ lọ́dọ̀ tiwọn. Yorùbá máa parú òwe fún yẹn wípé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pàgbà ní wèrè. Torí wípé ìmọ̀ èèyàn kan lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í tó láti fi láṣeyọrí lórí àwọn nǹkan kan. Àfi téèyàn bá wá ìmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ti larú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kọjá. Àfi kéèyàn wá ìmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ tóyìnbó lè pè ní ẹ́sípáàtì lórí irú nǹkan ọ̀hún.
bàbá wa ti wá lọ́gbọ́n ọlọ́gbọ́n téèyàn wá fọgbọ́n ọlọ́gbọ́n téèyàn fi sọgbọ́n èèpọ̀ hàn wà nǹkan tó gbogbo nǹkan tó ti wá díjú yóò wá là kedere gbogbo nǹkan tí ń darú ẹni bẹ́ẹ̀ láàmú gbogbo ìṣòro tí ẹni bẹ́ẹ̀ ń là kọjá ètò òye ẹni bẹ́ẹ̀ láàrin lọ́pọ̀ láyà gẹ́gẹ́ bá a ti wí bẹ́ẹ̀ nílé iṣẹ́ ni àbí nínú ìlú ṣùgbọ́n torí pé àwọn kan ti dá sí i wọ́n ti mọ́gbọ́n tí wọ́n wá lọ́tún wọ́n mọ́gbọ́n tí wọ́n wá lọ́sì ẹ sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n ẹ̀yin náà ẹ̀já tó ti bì kan wò ó ká sọ wípé wọ́n gbé gbìmọ̀ kalẹ̀ láti ṣèwádìí lórí kankan àbí ká gbé gbìmọ̀ kalẹ̀ láti ṣe ètò nǹkan láti ṣètò lórí nǹkan kan eléyìí ọmọ àbá tiẹ̀ wá tòun ọmọ àbá tiẹ̀ wá lágbájọ́ ọmọ àbá tiẹ̀ wá tẹ̀mẹ̀dó ọmọ àbá tiẹ̀ wá wọ́n wà kó gbogbo ẹ̀jọ́ papọ̀ torí wípé ìmọ̀ ẹnìkan kì í sábà jọ lọ́pọ̀ ọgbà irú àkókò bẹ́ẹ̀ ni Yorùbá máa ń lo òwe pé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè bó ti wù ọmọ kékeré òwe mi tọ́nù bó ti wù bí òwe mi ti ta làgbàgbé ọ̀nà òjò náà tó panu wípé bó ti wá wù ọmọ kékeré kọ́ lásọ tó irú ọmọ bẹ́ẹ̀ ò lè láti sàbí àgbà ẹni tó ti larú nǹkan kọjá àlè fi wé ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń larú nǹkan ọ̀hún kọjá àlè fi rírí tiẹ̀ àlè fi rí ẹni tí ṣẹ̀ṣẹ̀ ń larú nǹkan kọjá àlè fi wé ìrírí ẹni tó ti larú nǹkan ọ̀hún kọjá bá a ti ń ṣètò lórí rédíò lọ́wọ́lọ́wọ́ yìí nìsín àwọn kan náà ti ṣàtọ́kùn ètò lórí rédíò àwọn kan la bá lẹ́nu iṣẹ́ yìí àwọn kan ní wọ́n ti ń ṣiṣẹ́ kún tiẹ̀ tó bírú wa irú ọ̀dọ̀ àwọn tá à ń dárúkọ tá à ń sọ̀rọ̀ wọn yìí náà làwa náà máa wọ́gbọ́n lọ irú ọ̀dọ̀ wọn láti máa lọ béèrè ìmọ̀ràn ọ̀dọ̀ wọn láti máa lọ wá láti máa lọ béèrè pé wọ́n gbọ́ wá yànjú kí wọ́n tọ́ wa sọ́nà torí wípé ìmọ̀ tí wọ́n ní lẹ́nu iṣẹ́ yìí ó ju tiwa lọ àwọn ti lanta wà ńlá kọjá nísìn àwọn ti larú ẹ̀ kọjá bọ́bá wa lọ́dí ìgbín ìṣòro kan bá wá ṣẹlẹ̀ tàbá wa lọ rè bá rú àwọn èèyàn bẹ́ẹ̀ pé bàbá ẹ̀yin ti ṣiṣẹ́ lórí rédíò rí ẹ̀ ti ṣiṣẹ́ sọ̀rọ̀ rí bọ́rọ̀ bá rí báyìí bọ́ bá rí báyìí bó láti ṣe é wọ́n wà mọ́gbọ́n wá báyìí ló ti ṣe ọ̀nà tó gbégbà rí ibi tó ti ṣeré èyí lásìkò tó ṣe lásìkò yìí ìtọ́sẹ̀ nìyí ó fèlè lẹ̀ lásìkò báyìí gbogbo rẹ̀ wà bọ́ síbi tó yẹ kó bọ́ sí yóò sì já sébùté ògo láti wá sọ wípé ọgbọ́n ọlọ́gbọ́n jẹ́ ká pè àgbà ní wèrè ẹni tí ó bá lo ọgbọ́n ọlọ́gbọ́n ó fi kún ọgbọ́n tiẹ̀ pé pé èrò tara tiẹ̀ nìkan ní ń dápa irú wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn a máa ṣìnà irú wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ètètè débi tó yẹ wọn ní ìmọ̀ tó yẹ wọn kírù wọn ní wọn ètètè nínú ìmọ̀ yẹn ìṣòro tí ó yẹ kírù wọn ìṣòro tó yẹ pé irú wọn ọba fò ìṣòro òun ọba fò kọjá ní ìṣòro òun ọba tiẹ̀ ti nípa kankan lórí wọn ṣùgbọ́n torí wípé irú wọn ò wá ọgbọ́n ọlọ́gbọ́n wọn ò wá ìmọ̀ lọ́dọ̀ ẹ̀ tó jù wọn lọ wọn wà bọ́ sínú ìṣòro ọ̀hún àti irú wọn náà yọ làrú ìṣòro ọ̀hún tí ọ̀tọ̀ tẹ̀ ìṣòro tó bá tí ọba tiẹ̀ yẹ kó báyà kó bá pẹ́ lẹ̀ ní bí ọgbọ́n ọ̀nà kan bẹ tó yẹ kó kí pẹ́lú ìṣòro ọ̀hún lẹ̀ ṣùgbọ́n torí pé kò wá ọgbọ́n àwọn tó ti gbọ́n àwọn tó ti nímọ̀ àwọn tó ti lárú nǹkan bẹ́ẹ̀ kọjá kò parú ọgbọ́n wọn irú ẹni bẹ́ẹ̀ kò lọ ọgbọ́n ọlọ́gbọ́n nù ṣùgbọ́n ẹni bá lọ ọgbọ́n ọlọ́gbọ́n gẹ́gẹ́ bí Yorùbá ti sọ ẹni ọba lọ ọgbọ́n ọlọ́gbọ́n yóò tètè débi tí ń lọ òye tí ń wá yóò sì tètè yé bàbá wa ti sọ pé Yorùbá wa sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè a lè pe àgbà ní wèrè a lè sọ pé orí àgbàlagbà ò pé torí wípé ọgbọ́n wọn tí wọ́n lò nígbà tí wọ́n wà léwe orí tí wọ́n fi ṣèwe orí ọ̀hún ò sì kúrò lọ́rùn gbà wọ́n dàgbàlagbà ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè. lógbòde níbi kákọrin tó mọ́gbọ́n dání àìdè balógbòde kápẹ́dé tó jẹ tí ń gbèsè àìdè balógbòde ohun tuntun lájàálẹ̀ àìdè balógbòde pẹ̀lú fàṣà tó ga wọn àìdè balógbòde.
Ẹ káàbọ̀ padà sórí àyọkà àròtọ̀. Abala tá a gbọ́ sí báyìí la pè ní abala ìwé ìtàn àròsọ. Ìwé tá a sì máa kà ní sáà yìí, ìwé tá a máa kà lórí ètò àyọkà àròtọ̀ lábala ìwé ìtàn àròsọ. Èmi Olúwaṣèyí Akínwọnú Ọláyéròkun, èmi mo kọ̀wé ọ̀hún. Àkọlé ìwé ọ̀hún la pè ní Ọ̀mùtí kìí sàpà. Ìwé Ọ̀mùtí kìí sàpà láfi síde ètò àyọkà àròtọ̀ lábala ìwé ìtàn àròsọ láti máa kà sí wa létí fún gbádùn wa ní gbogbo sáà yìí. Ìwé tàkọlé rẹ̀ ń jẹ́ Ọ̀mùtí kìí sàpà. Lábẹ̀rẹ̀ kíkà rẹ̀ látòní lọ. Kó tó wá tó di wípé a bẹ̀rẹ̀ kíkà ìwékíwé tá a bá mú wá láti máa kà lábala ìwé ìtàn àròsọ. Àfẹ́ pé afẹ́lẹ́ kájọ́ kó di mímọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ àti gbogbo ẹnikẹ́ni tí bá ń gbọ́ wa wípé àwọn ìwé tá a bá mú wá tá a bá ń kà lábala ìwé ìtàn àròsọ lórí ètò àyọkà àròtọ̀, orúkọ kórúkọ tó bá wà nínú ìwé ọ̀hún, tàbí yálà orúkọ ìlú tàbí orúkọ èèyàn, bóyá irú ẹni bẹ́ẹ̀ wà láyé àbí irú ẹni bẹ́ẹ̀ tiẹ̀ ti sílẹ̀ bọ́ra bí aṣọ, jíjọ lọ́jọ́ o, òun kọ́. Kìí ṣe wípé a ní ẹnikẹ́ni nínú, a sì ti torí ẹnikẹ́ni, kìí ṣètàn ẹnìkankan, kìí ṣètàn ẹnikẹ́ni là ń sọ. A sì ní ẹnikẹ́ni nínú. Orúkọ tá a bá dá nínú ìwé ìtàn àròsọ tá a bá mú wá, ó jọra wọn ni. Kìí ṣe ẹnìkankan là ń bá wí, kìí ṣe ẹnìkankan là ń sọ̀tàn rẹ̀. Ìlúkìlú tá a bá dákọ lórí ètò àyọkà àròtọ̀ lábala ìwé ìtàn àròsọ, nínú ìwé tá a bá kà, ìlúkìlú tá a bá dákọ, jíjọ lọ́jọ́ ni o. Yorùbá wọ́n ní jíjọ lọ́jọ́, ọ̀pọ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan. Ọkàn jọra wọn ni, àní ẹnikẹ́ni nínú. Apá kìíní, ojú ewé kìíní nínú ìwé ìtàn àròsọ tákọlé rẹ̀ ń jẹ́ Ọ̀mùtí kìí sàpà. Lábẹ̀rẹ̀ kíkà rẹ̀ báyìí. Agogo 12 ti kọjá kí Àìbùkí ó tó jí. Fàájì tí ó ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ní alẹ́ àná ní ọ̀dọ̀ ìyá ìlá ẹlẹ́mu lékenkà. Ó kirandó, kódà ó tún gọ̀jíọ̀sì. Bí Àìbùkí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ti máa ń dá aláṣà nìyí ní ìgbà tí wọ́n bá wà ní òde fàájì, ní ibi tí wọ́n ti ń fi ọtí mímu sayọ̀, tí wọ́n sì ń fi oríṣiríṣi ọ̀rọ̀ dá àpárá. Tí ó bá jẹ́ wípé Àìbùkí ló kọ́kọ́ sọ wípé ó kirandó, àwọn ọ̀rẹ́ rẹ̀ náà dá lóhùn wípé ó gọ̀jíọ̀sì. Tẹnukọ́, bẹ́ẹ̀ ni kìí ṣe àsọdùn. Àjànàkú kọjá mórí nǹkan fìrí. Tí a bá rí erin, ká sọ wípé arérin ni. Kò sí ẹyẹ tí ó lè dóríkodò bí àdán láyé. Ọkùnrin tí ó lè fọwọ́ sọ̀yà pé òun lè mu ọtí bí Àìbùkí ní abúlé Mojèrè kò sí. Àìbùkí ògbólógbòó ọ̀mùtí. Títí ayé ni ìrántí ọjọ́ tí Àìbùkí mu ọtí yó tó bẹ́ẹ̀ tí ó fi gbàgbé sùn lọ ní ilé àwọn òbí ìyàwó àfẹ́sọ́nà rẹ̀, tí àwọn àna rẹ̀ sì fi fa ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ Àlàkẹ́ fún ọkùnrin mìíràn lójú rẹ̀ méjèèjì kòrókòró. Àlàkẹ́ ó ti máa pọnmọ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn báyìí nílé Àdìsá aláago. Àìbùkí ló kọ́kọ́ dẹnu fífẹ́ kọ Àlàkẹ́. Àlàkẹ́ ọmọ dúdú bíi kóró sin. Àlàkẹ́ dúdú, bẹ́ẹ̀ ló ń dán. Àwọn eyín ẹnu Àlàkẹ́ ṣe wẹ́rẹ́wẹ́. Àwọn eyín ọ̀hún a sì máa tàn bí ìtànṣán oòrùn tó yọ lábẹ́ kùrukùru. Èyí ni ní ètè òkè àti tìsàlẹ̀, tí wọn kò kéré jù
tàbí tóbi jù. Rẹ́gí ó ní ètè òkè àti tìsàlẹ̀ ṣe lẹ́nu Àlàkẹ́. Àwọn eyín ọ̀hún a máa dá ìyìn lọ́rùn nígbà tí Àlàkẹ́ bá ń rẹ́rìn tàbí sọ̀rọ̀. Àlàkẹ́ pàápàá kì í ṣe ẹlẹ́rìn púpọ̀. Músẹ́músẹ́ ló rọra máa ń rẹ́rìn. Àwọn eyín wọ̀nyí yóò sì dàbí ìtànṣán oòrùn tó jáde lábẹ́ kùrukùru. Èyí ni ètè òkè àti tìsàlẹ̀. Wọn kò kéré tàbí tóbi jù. Rẹ́gí ni tòkè àti tìsàlẹ̀ ṣe lẹ́nu Àlàkẹ́. Ọ̀dọ́mọbìnrin yìí kò ga púpọ̀, bẹ́ẹ̀ ni kì í ṣe aràrá. Ó ga ní ìwọ̀ntúnwọ̀nsì, kò sanra jù, bẹ́ẹ̀ lórí rọ̀gbọ̀dọ̀. Ó dàbí àṣẹ̀ṣẹ̀ yọ ọ̀gọ́mọ̀. Àlàkẹ́ a máa dá gọ̀jọgọ̀jọ tó bá ti ń rìn. Ká má purọ́, ká mú tẹ̀gàn kúrò. Àlàkẹ́ dára lóbìnrin. Láti ìgbà tí ọ̀rọ̀ Àìbùkí pẹ̀lú Àlàkẹ́ ti wọ̀, tí Àlàkẹ́ sì ti jẹ́ oo fún un, ni Àlàkẹ́ ti ṣe àkíyèsí wípé òkú ọ̀mùtí ni Àìbùkí. Ó gbìyànjú wípé kí ó yí ọkàn Àìbùkí padà nípa ọtí mímu, ṣùgbọ́n pàbó ni gbogbo akitiyan rẹ̀ já sí, nítorí wípé ọtí mímu ti di bárakú fún Àìbùkí. Kódà ọtí ti di omi àti ẹ̀jẹ̀ ara rẹ̀. Lóòótọ́ ni Àìbùkí náà dára lọ́kùnrin. Ó kàwé, ó sì níṣẹ́ lọ́wọ́. Iléeṣẹ́ náà mọ̀nàmọ́ná ló ti ń ṣiṣẹ́. Ipò kẹta ló sì wà nígbà náà sí ọ̀gá àgbà pátápátá ní ẹ̀ka ààbò, ìyẹn security department. Tí Àìbùkí bá ń lọ sí ibiṣẹ́, ẹ̀wù àti ṣòkòtò péńpé olómi aró ló máa ń wọ̀. Yóò wá fi koto dé orí, iwájú èyí tí wọ́n tẹ orúkọ iléeṣẹ́ mọ̀nàmọ́ná sí. Ìbọ̀sẹ̀ funfun pẹ̀lú bàtà alámùtán gbùngbùn tí imú rẹ̀ ṣe kọ̀bìlà ni ó máa ń wọ̀ sí ẹsẹ̀. Bàtà yìí a máa dún gbò tó bá ń rìn lọ. Àwọn ọmọ kékeré yóò sì máa sá wọlé bí wọ́n bá ti rí tó yọ lọ́kọ̀ọ̀kan. Àgbàlagbà gan nígbà mìíràn yóò ti bẹ́lùgbẹ́. Wọ́n ṣe bí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ oníwèé ilé ni kí wọ́n tó mọ̀ wípé Àìbùkí ló ń bọ̀. A kì í dára ká má kù síbì kan. Ibi ọtí mímu tí Àìbùkí kù sí yìí ni ọ̀rọ̀ rẹ̀ fi sú àwọn òbí Àlàkẹ́ àfẹ́sọ́nà rẹ̀. Ìyá Àlàkẹ́ ti kìlọ̀ fún Àlàkẹ́ láìmọye ìgbà pé kó yé máa sá gulegule tẹ̀lé Àìbùkí lẹ́yìn kiri, nítorí wípé kò sí ọ̀mùtí kan tí ó lè ní àkójọ, àti wípé irú wọn kì í mọ ìtọ́jú obìnrin. Ẹlẹ́yà ni wọ́n sì máa ń dà lọ́jọ́ alẹ́ wọn. Àwọn ìmọ̀ràn yìí kò kọ́kọ́ wọ Àlàkẹ́ létí, ṣùgbọ́n nígbà tí bàbá rẹ̀ náà pè kalẹ̀ tó kìlọ̀ fún pé òun ò kọ́ lọ́mọ tí kò bá rí ẹlòmíràn láti fẹ́ ju Àìbùkí tí gbogbo ará abúlé ti mọ̀ gẹ́gẹ́ bí ọ̀mùtí paraku lọ. Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, tí Àìbùkí bá wá Àlàkẹ́ lọ sí ilé, bí ó bá ti ń dá ẹsẹ̀ wọ inú ilé àwọn Àlàkẹ́ ni òórùn ọtí ó ti bolẹ̀, tí gbogbo ara rẹ̀ ó sì máa rùn gbàì fún ọtí òyìnbó, ẹmu tàbí ògógóró. Tí Àìbùkí bá ń sọ̀rọ̀, òórùn tí ó máa ń bùtì ní ẹnu Àìbùkí yóò máa bùtì sí ẹni tí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nímú. Tí ó bá wá jẹ́ wípé bàbá tàbí ìyá Àlàkẹ́ ni ó jókòó tì í, àwọn yìí ó rọra dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni Àìbùkí ti mu ọtí yó tó já sínú kòtò. Ọjọ́ tí Àìbùkí já sí inú kànga kọ sísọ. Lóòótọ́ kànga náà kò jìn púpọ̀, ṣùgbọ́n Ọlọ́run ló ní kí àwọn ènìyàn wà nítòsí, àti wípé àsìkò ẹ̀rùn ni omi kì í sábà pọ̀ púpọ̀ nínú kànga yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Àìbùkí ti já sínú kànga yìí ni ọtí tó mu ti dá lójú rẹ̀, tí orúnkún ẹsẹ̀ ọ̀tún rẹ̀ àti kókósẹ̀ ẹsẹ̀ òsì rẹ̀ sì ń tú ẹ̀jẹ̀ jáde pòópòó nígbà tí àwọn alárékọjá fà jáde tán nínú kànga. Lọ́jọ́ yìí, Àìbùkí pinnu pé òun kò tún fi ẹnu kan ọtí mọ́ tí òun fi kúrò lókè èèpẹ̀. Ṣùgbọ́n ọjọ́ kejì ni wọ́n tún ti bá Àìbùkí ní ìsọ̀yá oníbùrùkùtù. Nígbà tí wọ́n sì rán létí ìpinnu rẹ̀, ó dá wọn lóhùn. Ó ní oògùn ibà ní burúkutù kì í ṣe ọtí rárá, àti wípé n ò sọ pé n ò ní mu ọtí mọ́, àmupara ni mo ní wọ́n yàgò fún. Ó kù ọjọ́ 5 tí wọ́n sin Àlàkẹ́ fún Àdìsá aláago bí ìyàwó. Àlàkẹ́ gbéra, ó gba ilé Àìbùkí lọ, kò bá nílé. Àìbùkí kò tíì dé láti ibiṣẹ́. Ṣé oníṣẹ́ ọba kúkú ti fi ara rẹ̀ sọfà? Àlàkẹ́ ránṣẹ́ sílẹ̀ fún pé òun fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí òun ní ọjọ́ 5 tó ń bọ̀. Ó ní kí ó fi ojú kan òun
ní kété tó bá ti dé lórí bí ayẹyẹ náà yóò ti rí. Nígbà tí ọjọ́ pé, Àìbùkí wọ aṣọ funfun tí wọ́n kó iṣẹ́ ẹja kàn sí lọ́rùn. Ó ṣẹ̀ṣẹ̀ gba aṣọ yìí lọ́dọ̀ Àlàbí Adéẹ̀yọ̀ ni, kò sì tíì fi ọrùn kàn rí rárá. Àlàbí Adéẹ̀yọ̀, ìmùlẹ̀ aláǹtakùn. Àlàbí Adéẹ̀yọ̀ dáńtọ́ níbi kárànsọ tó jẹ́ tìgbàlódé. Kò sí irú ránṣọránṣọ bí Àlàbí lábúlé Mojèrè àti àwọn agbègbè tó yíká. Àìbùkí ti múra tán wà yìí. Ó wo ara rẹ̀ nínú díngí, ó tún fìlà àrán tí ó dé gẹ̀ sí ẹ̀gbẹ́ apá òsì rẹ̀. Ìyẹn náà lẹ̀ mọ́ lórí, ó dàbí ẹni pé wọ́n bímọ ni. Àìbùkí jókòó, ara rẹ̀ kò lélẹ̀. Ó ń retí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n dìjọ fẹ́ lọ síbi ayẹyẹ ọjọ́ ìbí Àlàkẹ́, ìyàwó àfẹ́sọ́nà rẹ̀. Ṣé lọ́jọ́ tí ènìyàn ò bá rin àrìn sọnù, gágá lára yá ni. Ó ya gbogbo ọwọ́ rẹ̀ wò, ó mi orí, ó dìde, ó sọ̀rọ̀, ó ní, hábà, tí kò bá sí nǹkan mìíràn níbẹ̀, ó yẹ kí Ìṣọ̀lá àti Dàdá ó ti dé báyìí. Ìṣọ̀lá àti Dàdá ni ọ̀rẹ́ ìmùlẹ̀ tí Àìbùkí ní lábúlé Mojèrè. Bí ìgbé fà, ìkarahun àtẹ̀lé ni ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta rí. Bó ṣe bí ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀. Ìṣọ̀lá lè mú ọtí lójú oorun, bẹ́ẹ̀ ni Dàdá pẹ̀lú lè mú ìtọ̀. Ṣùgbọ́n ẹ̀yìn ni àwọn méjèèjì ń tọ Àìbùkí tí ó bá di ibi ọtí mímu. Ó fẹ́rẹ̀ má ti pẹnu dé nígbà tí ó gbọ́ ìró ọwọ́ lára ilẹ̀kùn. Ta ni ìbá tún ṣe? Ìṣọ̀lá àti Dàdá wọlé. Àwọn méjèèjì sọ̀rọ̀ bí wọ́n ti rí Àìbùkí. Ọ̀kọ́ ìyàwó ẹ̀. Ìṣọ̀lá ní, aláyẹyẹ òní. Dàdá náà fi kún pé, ìmúra yìí máa wùwá kẹ́ ẹ. Àìbùkí dáhùn, ó ní, ẹni owó rẹ̀ bá sọnù kó pẹjọ́. Ìṣọ̀lá fèsì, ó ní, fìlà rẹ̀ yìí pàápàá tirandó. Àìbùkí àti Dàdá dá lóhùn lápapọ̀ wípé ọgọ́jì ọ̀sìn. Àìbùkí ní ó yẹ kí àwọn ti wà níbi ayẹyẹ náà báyìí, àti wípé Àlàkẹ́ ó ti máa bínú pé òun kò tètè dé. Ìṣọ̀lá ní Dàdá ló jẹ́ kí àwọn pẹ́ díẹ̀, àti pé òun kò bá a nílé bí òun ti dé ilé rẹ̀. Dàdá dáhùn, ó ní lóòótọ́ ni, òun lọ san ìyókù owó ẹmu tí àwọn ọmọ lọ́dọ̀ ìyá Àlá níjẹta ni, àti wípé ìyá náà ti ránṣẹ́ wá òun délé lẹ́ẹ̀mejì pé òun fẹ́ lọ sí oko ẹmu, ni òun fi yára mú owó náà tọ́ lọ. Dàdá tí gbogbo abúlé Mojèrè mọ̀ sí Ògùrọ̀ gẹ́gẹ́ bí Àlàjì orúkọ rẹ̀ ti mú ìtùmọ̀ ẹmu. Ó sì fẹ́ràn ògógóró bíi kàásì nǹkan. Iṣẹ́ awakọ̀ ni Dàdá ń ṣe. Kí Dàdá ó sì tó bọ́ sínú mọ́tò rárá, yóò kọ́kọ́ mu ògógóró ó kéré tán kọ́ọ̀bù rébété 4. Ọ̀pọ̀ ìgbà, ìdí ọtí ni àwọn agbèrò ti máa ń lọ pe Dàdá wípé èrò ti pé sínú mọ́tò. Dàdá ní kí ojú òun ó lè mọ́lẹ̀ kedere ni. Ìṣọ̀lá kò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹmu bí ọtí òyìnbó, ṣùgbọ́n ní ti Àìbùkí, gbogbo ejò jíjẹ ni. Kò sí èyí tí kò bá a lára mu. Tí Àìbùkí bá ṣẹ̀ṣẹ̀ gba owó oṣù, ọtí òyìnbó ló fi máa ń ṣe ara ní dín. Tí oṣù bá sì ti lóyún, ẹsẹ̀ rẹ̀ kì í kúrò ní ìsọ̀ ìyá Àlá ẹlẹ́mu. Bí ó ti ń mu ẹmu, yóò máa fi ògógóró là á, yóò ní kí ó lè tètè tọ́ ara já. Àìbùkí, ọmọ arọ́tíwẹ̀ bí òjò. Àìbùkí lọ́rọ̀ títẹ̀ ń jó. Gbàdàmọ́sí lọ́rọ̀ títẹ̀ ń yọ̀. Ẹ̀yin ọ̀sà ìmọ̀pálárẹ̀mú náà ni ó fi nǹkan rẹ̀ mu, abẹnupolongo ọtí mu. Báyìí ni àwọn onílù ṣe máa ń kí Àìbùkí nígbà tí ó bá wà lóde fàájì. Wọ́n gbéra kúrò ní ilé. Ìṣọ̀lá ló kọ́kọ́ jáde síta. Dàdá tẹ̀lé. Àìbùkí ló jáde gbẹ̀yìn. Ó ti ilẹ̀kùn ẹnu ọ̀nà ilé àbáwọlé yàrá rẹ̀. Ó fi kọ́kọ́rọ́ sínú àpò ẹsikí tí ó wọ̀. Wọ́n yí sí ẹ̀gbẹ́ ògiri. Wọ́n bá ojú ọ̀nà ẹsẹ̀ ògbèjì tó wà lẹ́yìn ilé tí Àìbùkí ń gbé lọ. Ṣé kò kúkú sí bí a ti lè ṣe ẹ̀fọ́ ìbolò tí kò ní run ìgbẹ́? Wọn kò tí ì rìn ju ẹsẹ̀ bàtà 15 lọ nígbà tí Dàdá sọ̀rọ̀. Ó ní, ẹ̀yin ènìyàn mi, kò yẹ kí á dé ilé àwọn Àlàkẹ́ pẹ̀lú ojú lásán. Pàápàá ní òní tàlàkẹ́ ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ó yẹ kí á dira dáadáa ká tó dé ibẹ̀. Kì í ṣe ìdírò owó tàbí oògùn ni Dàdá ń sọ. Ọ̀rọ̀ rẹ̀ sì ti yé àwọn ọ̀rẹ́ rẹ̀ náà. Ṣé ìlà òkúkú lóògùn méjì, ẹmu lóògùn ńlá? Dàdá ní ó yẹ kí àwọn wá nǹkan díẹ̀ mu kí ara àwọn ó lè yá gágá kí àwọn tó dé ibi ayẹyẹ ọjọ́ ìbí yìí. Àìbùkí kí ọ̀rọ̀ Dàdá lẹ́yìn. Ó ní, èmi pàápàá ti rò pé kò yẹ ká yọ síbẹ̀ yẹn pẹ̀lú ojú lásán.
bí ó tẹ̀ ṣe ìgò ọtí òyìnbó mẹ́rin kí a mọ̀ ná tí a bá sì dé ibi ayẹyẹ a lọ mọ̀ tẹ́fádà fàájì sílẹ̀ rẹpẹtẹ. wọ́n rìn sí iwájú díẹ̀ Ìṣọ̀lá sọ̀rọ̀ ó ní ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ ìyá bẹ́ndẹ̀ tó wà ní gáràjì Ìdó níbi tí àwọn awakọ̀ tó máa ń ná àkòfò sí ọmí àdìó ti ń dúró gbèrò pàápàá tó jẹ́ pé òní ni wọ́n ná ọjà ọmí àdìó. ẹnìkan wà tí máa ń gbé búlọ́ọ̀kù ice block wá fún ìyá bẹ́ndẹ̀ láti Ìbàdàn. Àìbùkí àti Dàdá mọ̀ dájú pé kì í ṣe tútù tí ó ṣeé ṣe kí ọtí ìyá bẹ́ndẹ̀ tútù ní Ìṣọ̀lá ṣe dábàá ọ̀dọ̀ rẹ̀ ní lílọ bí kò sí wípé Ìṣọ̀lá fẹ́ràn bíà púpọ̀ àti pé ọmọbìnrin kan wà tí ó máa ń bá ìyá àtà ta ọtí èyí tí Ìṣọ̀lá kùnà kọ́mọ bá ṣeré gélé. kì í ṣe Ìṣọ̀lá nìkan ni ó máa ń bá Ngóli ṣeré gélé bí èyí. àwọn ẹlòmíràn fa ọmọ náà mọ́ra lójijì wọn ó dì mọ́ra pàpàǹkókó òun náà yára já ara rẹ̀ gbà lọ́wọ́ wọn yóò ní ẹ fi mí sílẹ̀ bọ̀dá àgbààyà. àgbààyà ni èébú tí Ngozi gbọ́ nínú èdè Yorùbá bí ó bá sì ti pẹ̀yìn dà ẹlòmíì á tún fà á mọ́ra. ènìyàn kò lè fẹ́ irú nǹkan báyìí kù ní ilé ọlọ́tí àti wípé ọlọ́tí tí kò bá ní ọ̀dọ́mọbìnrin tí àwọn ọ̀mú ènìyàn lè máa torí rẹ̀ wá sí ìsọ̀ rẹ̀ lọ́dọ̀ kò lè ní àwọn oníbàárà tààrà. àwọn ọ̀dọ́mọkùnrin kì í sì sábà pọ̀ tàbí yà sí ìsọ̀ ọlọ́tí bẹ́ẹ̀. bákan náà ni ọ̀rọ̀ rí ní ilé ọtí Ìgbádùngún wà tí Àìbùkí ti máa ń ṣe fàájì ní Ìbàdàn. ìyá ẹ̀ta gẹ́gẹ́ bí àwọn oníbàárà obìnrin tí ó nílé ọtí yìí ti máa ń pè é. ìyá àtá ní àwọn ọ̀dọ́mọbìnrin méjì tí ó jẹ ojú ní gbèsè lọ́dọ̀. èyí ló mú kí ọjà rẹ̀ máa ta wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ tí ajé sì ń bu igbá rẹ̀ jẹ. bí ó tilẹ̀ jẹ́ wípé ìyá àtá ní iṣẹ́ mìíràn tí ó ń ṣe síbẹ̀ èrè tí ó ń rí ní ìdí ọtí títà nípasẹ̀ àwọn ọmọbìnrin méjèèjì tí ó ń bá tà á kò ṣe kó dànù rárá ni. ṣòkòtò ni àwọn obìnrin yìí máa ń wọ̀ ní ọ̀pọ̀ ìgbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n lè wọ síkẹ́ẹ̀tì péńpé. ìyẹn wàá fi gbogbo tan wọn sílẹ̀ ní ìhòòhò fún ẹni tó bá ní ojú láti rí. ìgbà mìíràn ẹ̀wẹ̀ ní gbogbo ìgbà tí Àìbùkí bá ń lọ sí ilé ọtí Ìgbádùngún wà àwòmójú tí adìyẹ ń wo àgbàdo inú ìgò ló máa ń wo àwọn ọmọbìnrin yìí. Àìbùkí mọ̀ wípé aládàá ńlá ni wọ́n òun náà kò sì jẹ́ da ẹnu fífẹ́ kọ wọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé Àìbùkí kò fi bẹ́ẹ̀ kúndùn obìnrin. bí wọ́n ti yọ sí ìsọ̀ tí ìyá bẹ́ndẹ̀ ní Ngozi ti sáré pàdé wọn ó ní ẹ káàbọ̀ sà ẹ kú ìjọ́ mẹ́ta. àwọn náà dá lóhùn ìjọ́ kan pẹ̀lú. ìyá bẹ́ndẹ̀ gángan kò sí ní ìsọ̀ ó ti lọ rèé pàdé ẹni tó máa ń bá gbé ice block wá ní ọjọ́ ọmí àdìó. bẹ́ẹ̀ ni kò sí ọ̀mú kankan nínú ṣọ́ọ̀bù nígbà tí Àìbùkí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ dé. èyí gan-an ni ó jẹ́ kí Ngozi tètè ṣe àkíyèsí wọn bí wọ́n ti wọ inú ilé. inú Ìṣọ̀lá dùn nígbà tí ó gbọ́ pé ìyá bẹ́ndẹ̀ kò sí ní ìsọ̀ nítorí pé èyí ò túbọ̀ fún un láàyè láti bá Ngozi tagi dáadáa. òróbìnrin dòrí ni Ìṣọ̀lá. tí Ìṣọ̀lá bá ti rí obìnrin kò sí ohun tí kò lè pe ara rẹ̀. ó lè sọ wípé òun sọ òkè dilẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ finú fìrì bí ajá gbé egungun. wọ́n béèrè fún ọtí ìgò mẹ́ta. Ngozi kó o jáde fún wọn. ó bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú pé kò tutù àti wípé kí wọ́n tó lọ ìyá bẹ́ndẹ̀ ó ti gbé ice block dé láti ọjà wọ́n sì rí èyí tó tutù mu. Ngozi mú ópùnà fún wọn. àwọn náà sí ọtí tó kó síwájú wọn ni fàájì bá bẹ̀rẹ̀. Ìṣọ̀lá da ọtí rẹ̀ sí inú tọ́ḿbìlà ó gbé e ó dà sọ́nà ọ̀fun. Ìṣọ̀lá dìde ó na òun pé Ngozi òun náà wọlé. Ìṣọ̀lá ní kí Ngozi wá jókòó sẹ́gbẹ̀ẹ́ òun
ṣùgbọ́n Ngozi kọ̀ jálẹ̀. Ó ní kí Ìṣọ̀lá sọ ohun tí ó bá fẹ́ sọ nítorí wípé boyfriend òun wà ní iwájú ṣọ́ọ̀bù níta. Òun pẹ̀lú rẹ̀ àwọn sì jọ ń sọ̀rọ̀, ó sì ń dúró de òun. Èyí bí Ìṣọ̀lá ní inú púpọ̀. Ó wọ́ Ngozi máa lójijì. Ó dì mọ́ ọmọbìnrin náà pàpàǹkókó. Ọmọbìnrin yìí sì ń já wìtìwìtì láti gba ara rẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni Dàda ń rẹ́rìn-ín. Àbùkí ní kí Ìṣọ̀lá fi Ngozi sílẹ̀ kó máa bá tirẹ̀ lọ. Ṣùgbọ́n Ìṣọ̀lá kò dá Àbùkí lóhùn. Bẹ́ẹ̀ ni ó tún mọ́wọ́ lọ sí ibi síkẹ́ẹ̀tì ọmọbìnrin yìí. Àsìkò yìí gan-an ni ọ̀dọ́mọkùnrin kan wọlé sí inú ṣọ́ọ̀bù. Ó rí Ngozi bí ó ti ń gbìyànjú láti gba ara rẹ̀ sílẹ̀. Ọmọkùnrin yìí súnmọ́ wọn. Ó já ọwọ́ Ìṣọ̀lá kúrò lára Ngozi. Ó fa Ngozi sẹ́yìn. Ó sì fi ọwọ́ ti Ìṣọ̀lá láyà. Ìṣọ̀lá ṣubú yakata sórí àga. Ọmọkùnrin yìí kò tilẹ̀ wo Ìṣọ̀lá lẹ́ẹ̀mejì. Ó fa Ngozi lọ́wọ́. Wọ́n sì jọ padà bọ́ síta. Ìṣọ̀lá àti àwọn ọ̀rẹ́ rẹ̀ kò kọ́kọ́ mọ bí ọkùnrin yìí ti ṣe jẹ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí Ngozi tí ó tẹ̀lé láì janpata, wọ́n mọ̀ dájú wípé boyfriend rẹ̀ tó sọ wípé òun bá sọ̀rọ̀ ní ìta ni. Ní ìbẹ̀rẹ̀, ọ̀rọ̀ yìí kò fi bẹ́ẹ̀ bí Ìṣọ̀lá nínú. Ṣùgbọ́n ìgbà tí àwọn ọ̀rẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ náà dá àpárá wípé bí Ìṣọ̀lá ti rìpò apá rìpò ẹsẹ̀ tó, àṣé irú ọmọkùnrin jáńjálá yẹn lè fi ọwọ́ tì í kó sì fi ìdí jálẹ̀ yakata. Ìṣọ̀lá ga, ó sì tún síngbọnlẹ̀. Ó dàbí òmìrán. Iṣẹ́ agbégilódò tí Ìṣọ̀lá ń ṣe gan-an ló tọ́ sí i. Ṣé iṣẹ́ yìí kì í kúkú ṣe èyí tí ọ̀lẹ ènìyàn lè yàn láàyò? Ìgò ọtí mẹ́rin ni wọ́n ní ìrètí láti mu tẹ́lẹ̀. Àmọ́ ìgò ọtí kẹfà ni ẹnìkọ̀ọ̀kan wọn mú lọ́wọ́ báyìí. Ìyá Bẹ́ndẹ̀ kò tíì dé láti ọjà. Ọmọkùnrin ẹ̀kan ti wọlé, ó jókòó lọ́ọ̀kán. Àga tí ó fi jókòó kọjú sí ti Àbùkí àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Kò sí ọtí ní iwájú rẹ̀. Ngozi jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ó fi ọwọ́ kọ́ ọ ní ọrùn. Wọ́n ń sọ̀rọ̀. Wọ́n ń rẹ́rìn-ín. Wọ́n ń fọwọ́ lura wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń fẹnu kora wọn lẹ́nu lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bí wọ́n ti ń ṣe yìí kò tẹ́ Ìṣọ̀lá lọ́rùn. Bẹ́ẹ̀ nínú ń bí i. Ìṣọ̀lá dìde fùú lójijì. Ó mú ìgò fìfo tí ó wà ní iwájú rẹ̀. Ó lẹ̀ sí iwájú nírètí kí ó bá ọmọkùnrin yìí. Ṣùgbọ́n ìyẹn ti sáré bẹ̀rẹ̀ kí ìgò náà tó dé ọ̀dọ̀ rẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ọ̀gángan orí rẹ̀ ni ìgò náà ò bá ṣe. Ìgò bá ògiri. Ó fọ́. Ó sì gbọ̀n wọ̀ọ̀rọ̀wọ̀ sílẹ̀. Inú bí ọmọkùnrin yìí. Ojú rẹ̀ pọ́n koko bí iná lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dìde. Ó sì múra láti fi irú ènìyàn tí òun jẹ́ han Ìṣọ̀lá. Ṣùgbọ́n Ngozi fà á padà sẹ́yìn. Ó kúnlẹ̀ níwájú rẹ̀. Ó sì ń bẹ̀ ẹ́. Ṣé Ngozi kúkú mọ̀ wípé agbára Ìṣọ̀lá kò lè ká Godwin tí ó bá di ọ̀rọ̀ ọjà. Gọ́dí àjànàkú. Ọlágbára bí irin. Ó burú bí ìkòkò tí ebi ń pa. Tí inú bá bí tán, bí abo kìnìún tó fojú kan ọdẹ tó gbé lọ́mọ ló ṣe máa ń rí. Kò sí iṣẹ́ tí Gọ́dí àjànàkú kì í ṣe. A máa ṣe alápatà. Ó ti wa tírélà rí ní ìlú Èkó. Ó ti ṣe fàyàwọ́ rí nígbà tó wà ní Bàdágìrì. Gbogbo àwọn aṣọ́bodè ni wọ́n dá Gọ́dí àjànàkú mọ̀. Agogo tó bá wo lọ́wọ́ kọ́ láǹkà sílẹ̀ o. Onílù àgbàmújọ́jọ́ o. Onílù àgbàmújọ́jọ́ o. Onílù àgbàmújọ́jọ́ o. Omele tó bá wo lọ́wọ́ Súlà ìmọ̀nà o. Ṣẹ̀kẹ̀rẹ̀ tó bá wo lọ́wọ́ Sọ́ọ́nì Ràsákì o. Omele tó bá wo lọ́wọ́ Adélé.
kìràkìtà kìràkìtà kìtìkìtì kìtìkìtì kìràkìtà kìràkìtà orí bàbá mi yé orí màmá mi yé ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ kàràkà kí n tó jẹun. Kirakita kirakita kiti 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 kirakita kirakita orí bàbá mi yé orí màmá mi yé ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ kàràkà kí n tó jẹun. Rògbòdìyàn ìlera yìí papọ̀ jù mọ́ wí. Rògbòdìyàn ìlera yìí papọ̀ jù mọ́ wí. Ogun ni wá, ogun lẹ́yìn ló máa yé ṣòro. Ọ̀rọ̀ Olúwa mi kò ní ṣàlàyé má ṣe ara o, ẹ jẹ́ ká hùwà rere o. Gọ́dí Àjànàkú kì í mu ọtí bẹ́ẹ̀ ni kì í mu sìgá débi igbó ṣùgbọ́n kò sí ẹni tí ó gba àdúrà láti wo ojú ẹ̀ lẹ́ẹ̀mejì tí ó bá ń bínú lọ́wọ́. Iṣẹ́ èkùrọ́ títà ni Gọ́dí Àjànàkú ń ṣe báyìí, ó sì máa ń lọ láti ìgbèríko kan sí èkejì láti ra èkùrọ́ ni. Iṣẹ́ yìí gan-an ni ó gbé Gọ́dí dé abúlé Mojèrè níbi tí ó ti pàdé Ngósì ní nǹkan bí oṣù 6 sẹ́yìn. Gọ́dí ti bá a sọ̀rọ̀, òun náà sì ti gbà láti jẹ́ ìyàwó àfẹ́sọ́nà rẹ̀. Ṣebí ọmọ Ìgbò kúkú ni àwọn méjèèjì. Gọ́dí Àjànàkú kò sanra, ó ga díẹ̀. Ìdí nìyí tí àwọn ènìyàn fi máa ń fojú di tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ìjà. Àwọn tí Gọ́dí ti jà rí ju wọn ni wọ́n fi Àjànàkú kún orúkọ rẹ̀. Wọ́n ní erin nìkan ni ó lè jà bí Gọ́dí Àjànàkú ti máa ń jà. Àjànàkú kò léèkàn, ọba tí ó mìírin so kò tí ì jẹ. Ibi láti dánu dúró lónìí lábala ìwé ìtàn àròsọ. Ibi tá a ti dánu dúró ibẹ̀ náà látún ti gbé lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú agbára Ọlọ́run ọba. Èyí kọ àyọkà àròtọ̀ ní DNC rédíò. Ètò tuntun ńláyọkà àròtọ̀ ní DNC rédíò. Aago 9 sí 10 lálẹ́ lọ́jọ́ Àlàmísì, ọjọ́ Thursday ìletò àyọkà àròtọ̀ ọmọ gorí afẹ́fẹ́. Ibi láti máa tàtàpínṣẹ̀ lọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀ títí ìjọ́ mẹ́jọ táàkùn pàdé ara wa. Ojú mi ò ní ríbi, ojú tí náà ò sì ní ríbi. Ó tún dìjọ́ mẹ́jọ. Kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀ ṣe. Mo rí kẹ̀kẹ́ kan o. Eré àjálùbalẹ̀ ṣe. Òpó bíbòbí. Eré àjálùbalẹ̀ ṣe. Òpó bíbòbí. Eré àjálùbalẹ̀ ṣe. Orí polóbì. Eré àjálùbalẹ̀ ṣe. Àní mo rí kẹ̀kẹ́ kan. Eré àjálùbalẹ̀ ṣe. Mo rí kẹ̀kẹ́ kan o. Eré àjálùbalẹ̀ ṣe.